èèyàn ti ń bọ̀, àwọn èèyàn ti ń dé o. Ah, mi mo tẹ́ fẹ́ kó jókòó sí o. Please, you guys should make this snap. Baby, fast about it. You can see I don't like this. Please, fast about it. Event planner, I must commend you. Ẹ ṣe ìṣẹ̀lẹ̀ yẹn o. Mo yọjú wo talẹ ko. Ó fine dada kan ní kíni ọ̀rẹ́ mi ló ń ṣe wedding. Èmi ọ̀rẹ́ mi ní ó máa sweet. Ọ̀rẹ́ wa ń ṣe wedding. Àwọn caterers ẹ̀ jọ sọ fún mi. Mo fẹ́ kí everybody kan jẹun kan yó. In fact kan tún dì lólé. Ṣùgbọ́n ẹ má worry. Ẹ dá mi. Ẹ dín sáré lọ attend sáwọn tó tún ṣiṣẹ́ ń ta. Adéṣewà kí ló ṣe dùn kí? Adéṣewà kí ló ṣe dùn kí? Adéṣewà. Wọ́n máa ṣe yín ní Adeniyi àti ọkọ̀ owó nù yàrá ẹ̀ náà. Kí ló fẹ́ kí? Ṣé ibi bẹ̀rẹ̀ tún ti wégele ṣe gbogbo yòókù ni? Dádì, ewu Adéṣewà o. Ilé ló tún gbé ṣe láàárọ̀ yìí. Kò yẹ ẹ̀ṣọ́. Ọmọlá Adéṣewà. Kí ló dé? Bàbá Bùjúrí nílẹ̀ Yorùbá. Èèwọ̀ ni kéèyàn sunkún ní ọjọ́ tó ń ṣègbéyàwó, ok? Ó lè jẹ́ kó ìyàwó náà ló ń sun náà. Èmi náà sùn nígbà tí mi náà. Of course, ẹ ò sùn but kí ló ṣe ẹ kọ̀ọ̀kan jẹ́ àwọn mo mọ̀ bóyá butterflies ló ràn nìkan ẹ̀ ọjọ́ ayọ̀ ni, ok? Bẹ́ẹ̀ni. Ó yá ẹ ṣe ṣe. Èyí lọ́jọ́ ayọ̀ rẹ̀, lọ́jọ́ ayọ̀. Smile for me, darling. Ayọ̀ rẹ̀. Èyí lọ. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ò tún wégele ni. Ó yá speed it up. No. Ẹ lọ bá Búkì yàrá. Búkì ló bá mi wé tèmi. Okay? Makeup artist kan Kọ́lá ní. My angel. Very smart, beautiful. Latest bride in town. Like mommy. Of course, like mommy. The latest. It is well, like Today's your day. Ẹ ṣe tẹ́bí ẹ̀ fáwọn caterers. Ibẹ̀ náà àwọn caterers ẹ̀ máa set. Yeah. Please, check the final touches on the flower from here. Ẹ ṣe tètè ṣe kí á tàbí ti lọ. Ẹ ṣe kí á. Inú mi dùn, ìfẹ́ bẹ̀rẹ̀ àjà òní. Inú mi dùn. Ẹ kú iṣẹ́ o. Hey guys, today's our friend's wedding at your media, as you all know, and I have my regular bad guy here. James, say hi. Oremi then dance. So yeah. Oh come on. Oh boy, this blood don't eat me. Don't eat me, no be small, I tell you. Okay, may I share now something now? See, the old blunt, and his name na James. Does that make him James Blunt? Don't leave me! Oh, make too much wisdom, no go kill you like this. Oh. I mean, don't kill him already. Kola, you know what I'm this team, they do business. How far now? Ibilewa. What is very bad? Wo jẹ́ kó parí kíní tí ọ. Nítorí tójú ẹ̀ bá lẹ́rìí ló máa ń rẹ́rìn-ín o. Ó yé mi. Ó ti yé ẹ. Ṣé ká máa lọ ní? Ẹ wá ẹ jẹ́ ká fọ́ọ̀mù. Ẹ jẹ́ ká rìn ọmọlúwàbí. Àwa lọ̀rẹ́ ọkọ lé ní. Ọ̀rá gbà lé ní. Bọ̀bọ̀ tí a máa lọ jàre. Ọkọ ìyàwó bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ fáwọn ìyá wa. Ẹ jẹ́ àṣẹ bá jẹ́ ṣe. Kó lè bá rí bó yẹ kó rí o. Ìyá wa, àwọn ọkọ ìyàwó àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n dọ̀bálẹ̀ báyìí. Àbẹ́ ìfẹ́ dọ̀bálẹ̀ wọn ni. Ó yá, ní báyìí, a ṣe bí àṣà àwọn olóyìnbó ni. Ọyọ máàkì. Ó yá sẹ́ẹ̀tì. Ọkọ ìyàwó ti kọ̀ pẹ́ dànù. Ẹ̀yin wọn lọlẹ̀ mọ́. Lójú àná wọn sọ bẹ́ẹ̀ kọ́dá kẹjọ dání. Ìkọjọ dání. Ẹ ti sẹ́ẹ̀tì. Ọyá o, go. Alákọ̀ọ́kọ́ nù ìyàwó ẹ̀ fọwọ́ra lórí. Ẹ ṣàdúrà fún. Ẹ mọ̀ ṣàṣẹ o. Ó dàbẹ̀ ó yẹ ìdílé alákọ̀ọ́kọ́ nù. So, ó wá kẹ́lẹ́ ẹ̀kejì báyìí. Mọ́jà tó pè fún ọmọ. Tí bá ti ní action, ọkàn lọlẹ̀ bẹ́ẹ̀ ni àti àwọn ọ̀rẹ́ rẹ̀. Jẹ́ gbọ́ bàbá. Ó
Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin yẹn sàmí. Ó yá dìde o. Ẹlẹ́ẹ̀kejì ni ẹ má jẹ́ oṣù yín. Àbọ̀dì rẹ̀ yín ni. Ó yá kẹ́sì mọ́ lọ kéde wọ́n dọ̀bálẹ̀ kí n lè gba ya yín o. Abẹ́sẹ̀ fẹ́nájì tó ń jà lẹ́nu. Ó ẹlẹ́ẹ̀kẹta náà rẹ̀ ìyá wa ṣé kí wọ́n dọ̀? Ó yá action. Ẹ ṣàdúrà fún wọn. Ẹ ṣàdúrà fún wọn. Jésù Kristi Olúwa wa o. Ní báyìí ẹ tá bá fọwọ́ kàn báyìí ni kó wá dìde. Ṣé ẹ gbọ́ màmá? Bàbá ẹ dìde ti yín. Ẹ náà dìde. Ẹ dìde. Ojú tí mo ń wo ya mọ́. Ẹ dìde. Pálẹ̀. Ẹ dìde o. Ẹ má bínú ìyá wa o. Ẹ dìde. Ìyá wa ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ ọkọ yìí dáadáa? Dáa. Àbí? Dákun bá ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé sọ bẹ̀bẹ̀ fẹ́ ni àbí kò bẹ̀bẹ̀ fẹ́? Dákun ọkọ ìyàwó ǹjẹ́ ẹ bẹ̀bẹ̀ fẹ́ ìyàwó ni àbẹ́ ẹ bẹ̀bẹ̀ fẹ́? Mo bẹ̀bẹ̀ fẹ́ mo dọ̀bá ní. Ọ̀dọ̀ ṣé wọ́n á dìde ìyá wa? Tẹ́ bá wá dìde báyìí ta ni ó gbà yín lẹ̀ ẹ fà 10,000 kẹ́ tó dìde. Ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ́ mọ̀. Níbo bí èsì wà ó bá wà o. Ẹ̀wẹ̀ àròjọ́ mùsùlùmí ẹ̀jẹ̀ ó dìde. Ó yẹ lọ jókòó ẹ náà lọ jókòó ẹ ṣe. Akínyí màmá wa ọkọ ìyàwó ó yà o. Àní ò tí ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe láṣẹ pé ò tí ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa. Bàbá ṣe. Ọkọ ìyàwó wọ́n ní o gbẹ́sẹ̀ sókè o lẹ́bọ̀dì sókè o. Ọkọ ìyàwó gbéra tán. Lẹ́bọ̀dì sókè o. Wọ́n ní ìjọ làrí. Akí gbogbo ẹ kú ìjókòó. Ní báyìí mo fẹ́ kí bàbá wa ọba lọ́la ni wọ́n àbí ọ̀pọ̀ létí yín ni ẹ jẹ́ ṣe sáàkì fún bàbá ìyàwó. Ẹ ṣe sáàkì dáadáa. Òkì tó ṣe tí ìjẹun ni ẹ jẹ́ ṣe sáàkì. A kí yín bàbá a lè kí ìyá wa náà ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń dán lọ́dẹ bàbá Ọlọ́run yóò bàjẹ́ fún yín bẹ́ẹ̀ náà ṣe ń wo yìí ọjọ́ pé ìmọ̀ bóyá ìyá wa sì lábúrò ìyẹn ìyàwó tá a fẹ́ lónìí ó wù mí kíkíkí bàbá yín dáná bàbá. Ó sọjà mà ní bàbá. Ó sọjà mà ní bàbá. Ìyá mi àbí ẹgbà mi ni. Ní báyìí àwa fẹ́ pé ìyàwó wọlé báyìí ìyàwó wọlé á sì gbé wọlé báyìí. Ìyẹn wọn Adéṣẹwà ayáre náà di ọkọ bẹ́ẹ̀ ni ọ̀yá olù ṣe ti rẹ́dì ẹ ṣe tán gbángán akọ yìí náà ni nítorí Adéṣẹwà ẹjẹ àgbẹ báyìí ó ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ ó ní lọ́jọ́ ayọ̀ rẹ ọ̀rẹ́ ìyàwó lọ bá o lọ́jọ́ ayọ̀ rẹ wọ́n ní pé kí ló sọ ó ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ó ti yá ìyàwó àbí bẹ́ẹ̀ ta bólúwa bá bẹ́ ìyàwó àbí bẹ́ẹ̀ ta bó. Sókè o lẹ́bọ̀dì sókè o ìyàwó gbéra tán ìyàkọ̀ ìjáde ẹ̀mí àwọn ló ń gbéra tán èèyàn Dr. Lucas bàbá ìyàwó sanwó yẹn o wọ́n sanwó bàbá ìyàwó sanwó wọ́n ti tún sanwó mi bàbá ìyàwó sanwó mi ìyàwó sanwó mi bàbá tó sanwó bàbá lè rí yẹn èèyàn jáde ẹ̀mí Dr. Lucas. Ní báyìí ọkọ ìyàwó fẹ́ fi ríǹgì sí ìyàwó lọ́wọ́ ṣùgbọ́n kọ́ wọn jẹ́ pé mi nìkan ni bá ń bá wọn ṣètò yìí. Ṣé rí ohun tó ń bẹ ńlẹ̀ yóò pọ̀ rárá torí pápá para ṣèṣe ọkọ ìyàwó ṣó ṣe tó mọ̀ ẹ̀yin yóò ṣe kọ́kọ́ ìyàwó fi ríǹgì ṣiṣẹ́ wà níbẹ̀ ẹ dẹ́kun ṣe é fẹ́ kó fi sí ọkọ ìyàwó ní pápá àpàtọ́ yàrá ọjọ́ mú sọlọ́kù. Ìyàwó náwó rẹ̀ síwájú ná síwájú àwọn ṣe ní orúkọ ti bàbá. Bẹ́ẹ̀ ni o. Àti ọmọ. Bẹ́ẹ̀ ni o. Àti ẹ̀mí mímọ́. Ẹ ṣe àmì. Àmín. Bàbá ẹ jẹ fáìlì fa.
don't touch. It's my wedding day. Ever be one that control you today. You don't see. Ní báyìí, olórí wa ti ṣe tán. Ìyẹn heritage. Ọkọ àti ìyàwó. Àná kọ́kọ́ máa jó báyìí. First dance wọn lélẹ́yìí. Bàbá, ó yẹ fẹsẹ̀. Ó ṣe bàbá rẹ̀ lọ gbùrú ìgbẹ́gbẹ́. Ẹ bá mi tọ́jú gbogbo ọ̀rá ìyàwó. Ẹ mà dá gọjọgọjọ, ẹ kú oríire. Adéṣẹ́wà, ó dúpẹ́ lọ́wọ́ bàbá, Elédùmarè yẹn gangan, ó wí pé àní mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Dípò tí mo wà yìí, ó fún mi lọ́kọ tó dára. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Adéjọ́, ò mọ̀. Ó ṣá mọ̀ pé Jésù fẹ́ràn rẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́, ò mọ̀dí tó fi fẹ́ràn rẹ̀. Legalitas, ò mọ̀dí tó fi fẹ́ràn rẹ̀. Ò mọ̀. Ó ṣá mọ̀ pé Jésù fẹ́ràn rẹ̀. Lẹ́gẹ́ ìwọ ọmọ yẹ ìwọ ọmọ lẹ́gẹ́ ọ̀gángan ibi tó bá ti mọ́ pẹ̀rẹ̀ wá. Lẹ́gẹ́ Maria lẹ́gẹ́ yóò ló bá rògbò rárá. Ó sanwó ra yọ̀mí dé tíá ọkọ̀ Adéṣẹ́wà yóò ló bá rògbò. Ó yá lẹ́gẹ́ bẹ̀rẹ̀ mọ́ lẹ́kọ́ ojú. Ó yá dákun gbẹ́sẹ̀ sókè o. Ìsúná nílẹ̀ mọ̀ ṣe rẹ̀. Lẹ́gẹ́ ní tẹ̀síwá mi wá mọ́tò kan. Lẹ́gẹ́ yóò mú bá ròde. Lẹ́gẹ́ mi ò rí. Lẹ́gẹ́ yóò mú bá ròde. Ẹ̀bá mi kí lẹ́gẹ́ mi mú bẹ́sì. Lẹ́gẹ́ wọ́n ṣe wọ́n wájú rí. Hey, darling. Hey. Okay, we'll join you shortly. Look at the time. What time tó ń bọ̀? Babe. Ó ti bẹ̀rẹ̀ kó máa rìnrìn kúrìn. Kó máa ṣe ra no tí róbìnrin mi àbí. Ó fẹ́ sọ fún mi pé ọ́fíìsì ló ti ń bọ̀ ló dẹ̀ ń bọ̀ ní 10 p.m. 10 alẹ́ for crying out loud. Adéṣẹ́wà. Traffic ló pọ̀. It was beyond normal. I think bóyá truck kan ló ṣubú. Complete standstill for about 2 hours. Moreover, mo pè é now. I called you severally, o pick call. What are you talking about? Ó pè mí ní hate. Just sọ fún mi, ṣé time táwọn ẹgbẹ́ ń kúrò lọ́fíìsì ló pè mí ni? Ìgbà tí mo rí pọ́nà òde ní 8 p.m. yẹn ni mo pè é yẹn. Ìgbà tó náà di oníranú oníṣekúṣe alágbèrè. Ìgbà tó náà di ìwọ wálé wá bóyá kó lo Google Map kó wá bó ṣe máa switch to another lane. Or better still kó gba expressway. Ọ̀nà dí. Ó dẹ̀ lè gbé mọ́tò sílẹ̀ kó wá bóyá Uber àbí better still kó lo bike kó máa bọ̀ ńlé. Ó ń bọ̀ ní 10. Kí n hàn ọ̀gẹ́ kí n dì mọ́ ẹ pé káàbọ̀ ọkọ mi. Listen, I know how you feel. Look at me. Mi ò ń ṣe onírà. Onírọ̀ ni ẹ́. Bó ṣe máa gbé mi ò lè lọ́wọ́ obìnrin mi lẹ́yìn kò possible. Àtàyè àtòkù mi ṣe mọ̀ pé wọ́n lọ ni. Mo ti fẹ́ ráyè ẹ̀. Jọ sọ mi, mo ti fẹ́ róbìnrin tó fẹ́ dáa tó ẹ̀. Ayọ̀mídé, má tàn mí o. Don't do what I won't do. Má tàn mí o. If I be joking. Torí tí ẹ̀mi ò fi ti jẹun. Ṣáàjẹ́ ká lọ jẹun. Joking. Come here. When you miss me, just say I miss you, baby. Now I understand you miss me. Stop being dramatic. I miss you more than. You're ready for food.
As your lordship pleases. Tó bá ní kí n má freshen up ká tó lọ jẹ. Mi ò mind. Tó bá dẹ̀ ní freshen up. Mi ò mind. Torí tẹ́ mo máa jẹun látàárọ̀. Ẹ já lọ jẹ́ kí tó freshen up there. Yeah, thank you. Ibo lo lọ? Mo lọ sí inú kitchen. No, inú the other living room. Tó bá jókòó síbí báyìí sìn kí ló máa ṣe kí ló máa ṣẹlẹ̀? Sir, ṣe báyìí náà mọ̀ pé private living room yẹn àti madam ní rí báyìí. Mi kì í jókòó síbí sir. So kí ló ní òsè kí ló mọ̀ pa wá nílé kí ló rí tó ń pa wá? Mo observe wípé òun fẹ́ jókòó síbi tí mo bá wà. Tí bá wà ní the other living room náà, àsákò mẹ́ wà wọnú kitchen náà. Tí bá wà bí wà ní excuse. You know what? Go get yourself a glass kó wá jókòó síbi. Kájọ wo program yìí parí. Ẹ ṣé sir, iṣẹ́ tí mo ń ṣe. Mo ṣe tí parí Bọ́sẹ̀, madam then. mi ò béèrè opinion ẹ̀. Mi dey ask bóyá o ní idea. I gave you an instruction. Go get a glass. Kó wá jókòó síbi kájọ wo program. Very interesting. Èmi náà ti round off iṣẹ́ tí mo ṣe. That's okay. Then the service. Not to worry. See. Oftentimes, when you sit with people, you get to learn more about life. You know, to bounce our experiences. You know. When I was coming up, more invested that year. My uncle come, such a brilliant uncle. Bosse! Ma? She has to leave today. Abiru gbogbo rádaràda ò lélẹ̀. Hey, àwọn méèdì ṣá. Tó bá tiẹ̀ ti fààyè díẹ̀ gbà wọ́n, bó ṣe máa gbọ́kọ mọ́yàn lọ́wọ́ lọ́mọ máa wá kiri. Tí ẹni sùúrù. Ọlọ́mọ ló tẹni kó káwọn kẹ. Ká ló mọ̀ kọ́ tó ti ń ṣe lẹ́yìn látijọ́ ìta àti ẹ̀ mọ̀ sí. Bọ̀ ọjọ́ tá bá rí ibi níbi ń wọlẹ̀. Èní náà ló tẹ̀ wíwèwè. Ó sọ pé wọ́n mu juice pẹ̀lú ọ̀pẹ from the same bottle. Ọ̀rẹ́ mi, wá ti bá mi gbàgbé ìgò yẹn sí lẹ́kẹ̀ẹ́ náà mi láìkẹ́. Èní ìgangan ló máa kúrò níbí. Èní she has to leave here today. Very desperate girl. Bó ṣe wọ̀n yẹn, ó lè poison drink ẹ̀ o. So that tó ló di ẹ̀ bá lọ, ó máa take over as housewife. Má lọ gọ ọ̀rẹ́ mi. Ọlọ́run lè jẹ́ ní ọ̀hún ṣẹlẹ̀. Ọlọ́run ò ní jẹ́. Kúndé. Nǹkan ní pé kí n jẹ́ kẹ́ mọ̀ pé mi ò ní any bad intention ni mà. Mo kàn wá gbé drink fọ́gà náà wá sọ pé mi kì í fẹ́ jókòó síbi táwọn bá wà pé kí n jókòó. Nǹkan tó jẹ́ kí n jókòó pé kí n mu drink mi. Mo fọlọ́run bá ṣẹlẹ́rìí. Mo lè bá ṣe nǹkan tó máa pa yín lára. Ẹ wo, ẹ jọ̀ọ́, ẹ má lé mi. Tẹ́ bá lé mi ẹ kàn má dá mi padà sí square one. Ohun ẹ̀ kò lọ sí square 0, square 100. Ìyẹn ò pàwọ̀ ọ̀rẹ́ mi jù lójú àná adáríjì ẹ̀ wo mi. Bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn. Ọkọlọ́kọ ló máa ń wù yín. O ò rí ibi tí mu drink. Ṣé ọjọ́ yẹn jẹ́ bẹ́ẹ̀ di àbó jẹ́ bẹ́ẹ̀ di ọkọ ọ̀rẹ́ mi? Tó jókòó tí tó ń bá mu juice. Abeg, Jídé. Alele. Ìta. Má pẹ́ bí gbé bọ́dí. Jídé. Má máa lọ. Ṣebí wọn náà ti rí. Ọ̀rẹ́ mi ẹrú ẹ má pọ̀ jùgbà tó wá lọ. Kó tiẹ̀ máa lọ. Come back here. Fún mi ní fóònù ẹ̀. Ó máa lo fóònù ńlá. Jọ̀ọ́ ṣé mi ni màá tún bá ẹ ṣí fóònù ẹ̀ ni? Kí ló fi store nọ́mbà Adéṣẹ́wà àtọkọ ẹ̀? Ọ̀gá mi sá àti ọ̀gá mi mà. Ọ̀gá mi sá, ọ̀gá mi mà. Òun náà máa ti rí pé dàdá mi ò lè jàbọ́ láwọn ọ̀rẹ́ tí mo gbà. Ọ̀rẹ́ mi mo ti bá ẹ delete nọ́mbà àkọ́kọ́ ẹ̀ so that tó bá ti kúrò níbi kò ní lè rí pè mọ́. Ẹ máa lọ ẹ ti ń pẹ́ jù bọ́ta. Àní kò bọ́ta.
Wo bí dáadáa, bú yẹpẹ bí dání. Tó bá ṣe party bí má yà ń bí ìsàlẹ̀. Ṣé kíá gbẹ́sẹ̀ ọ̀rẹ́ mi. Calm down. Mo ṣe lójú ẹ̀mí tèmi. Ẹ̀yìn kan máa gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. Láíláí fọ́pọ́n ẹ balẹ̀. Tó bá ti ń wé yẹn báyìí, o ti rí nígbà o ti róòmù. Má worry, you got you covered. Ó ti lọ. Mo dey appreciate it ẹ ṣe. But ibo ni mo fẹ́ ṣẹ̀ṣẹ̀ máa wá maid lọ báyìí. Ìyẹn ló simple jù now. A lè ṣe audition. Ìwọ ò ṣe kí n ronú kan tó sọ̀rọ̀ ṣọ́nṣọ́ ń ṣe fíìmù ni. Àbúrò audition. But a lè pe àwọn agencies tó ń deal pẹ̀lú house help now. Tó bá ti pe àwọn 1 or 2 persons fún wa, a máa ṣe audition fún wọn, and we pick the best. Audition kí ló fi ṣe like Adeniyi. Ó máa ń sọ̀rọ̀ tó mọ́ gan wálé kan. Ní díje wá àkọ́tà máa jẹ jàre kí ló ṣe. Eléyìí náà jókòó bí ajá mi ló pa. Ọ̀gbẹ́ni lọ tí ó jẹ fún mi jọ. Ọ̀rẹ́ mi bá oṣù wa òkè ó ti lọ má ronú yẹn. Wọn ò lè gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. Àwa wà bí máwọn yẹn báyìí. Ní problem, you got you. Guys, I must confess, I actually don't want to talk about this, but at this point, me and the option you can solo. I don't even understand what is going on. He's just paranoid. At every little thing she wants to flare up. Nǹkan tí ò tó nǹkan á dẹ̀ sọ di ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́. I mean, she just wants to get angry at like, I don't understand. Ayo, I'll take it easy. See, your marriage is still very young. And more right there. So I think with time you get used to all this. Get used to what? See, guy, the marriage is barely 5 months. And personally, you must lose count. Iye ìgbà tó ti bínú over unnecessary issues. Do you know, it's so funny that, for example, you're walking in my house with a baby be glass or jug dání wá domine. Only somebody upside down. Things that does not matter, things that are unnecessary. No mama bin, you know, and go to any extent, to the extreme at establishing a point. Bachelor's life is the best. Ṣé o ṣó ń gbọ́ kan tó sọ lẹ́nu ẹ̀? Kí ló máa ń ṣe tó kì í serious báyìí náà? À ń sọ̀rọ̀ tó wà important báyìí, ọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo wa very important issue. Ó ń sọ̀rọ̀ pé bachelor's life is the best. Someone's marriage is at stake and you're not serious about it. Calm down. Kọ́lá wá ní wípé gbogbo ẹ̀yin sọ̀rọ̀ àtẹ̀ nǹkan mi ojú yín. Ẹ má bínú. Ẹni tó ti marry àti ẹni tó ṣe fẹ́ marry àbẹ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ marry. Ẹ advice ara yín. Ẹ má bínú ṣe bọ̀. James, o ever serious really ayé? Tó bá ti marry jọkànjọkàn ṣàwáṣà marry. Wá dé mọ bó ṣe rìn. Ọ̀n sọ̀rọ̀ nǹkan tó ń dùn òun fi yẹn ṣe kiri. O Ayọ̀, nǹkan tí máa sọ fún ẹni pé wàá máa pa sọ̀rọ̀ náà ni because communication is key in every marriage. You have to keep talking to her. Jẹ́ kó understand like, you're not cheating on her and all that. Because you still have a long way to go. How many times do I have to do that? Like, I don't talk to her. What are you guys trying to establish? We talk often. Let me formally apologize. I have to bring this to this table. I'm sorry I have to bore you guys with my matrimonial issue, but frustration at this stage, but however it is. Oh, need to apologize. Nǹkan tá fi jẹ́ ọ̀rẹ́ náà nìyẹn ká lè advice ara wa tá bá ní issue, most especially ní matrimonial homes wa. Èmi ní advice kan tí mo lè máa fẹ́ kó má kó. You don't get it! Mo try ní sùúrù. Ní sùúrù tó bá tún fọwọ́ gbá table tó bá da everything nù nǹkan gbèsè tún nìyẹn. Ní sùúrù. Calm down. Gbèsè àbí gbèsè? Ẹ wo, mo fẹ́ chip in idea yìí ni. Níbi tí ọ̀rọ̀ dé yìí, èmi ò bá advice ẹ pé kó pe àwọn parent ìyàwó ẹ kó ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ẹ fún wọn. Àwọn ni wọ́n bí wọn dẹ̀ lè rí tí èmi dẹ̀ believe pé kò sí ọ̀rọ̀ tó máa bá sọ tí ò ní gbọ́. Mo dẹ̀ wà very sure pé tó bá fi ọ̀rọ̀ yìí lọ́wọ́ ó máa bá sọ̀rọ̀ ó máa gbọ́ and things will change in your favour. But
then I just feel their marriage is still very young. It doesn't matter. Wọ́n ti wà frustrated. 5 months kó ti yá máa pa wọn òbí káwọn máa bá wọn settle marriage. It doesn't matter. Òun gbọ́kọ́ fúnra rẹ̀ tí wọ́n wà frustrated lórí tó fọwọ́ gbá table. Ibi ló kọjú sí àwọn tó advice ẹ̀. Mo feel pé nǹkan tí mo máa lè cope pẹ̀lú ní tẹ́lẹ̀. But ibi tí ó dé ó ti kọjá agbára mi. It is beyond me. Kò dẹ̀ sọ pé ó ti ń wúrò wà yẹn tó tọjọ́ mẹ́ta láti gbàgbé ti ṣègbéyàwó yìí. Well, kó tó di wípé a marry mo ráwọn traces ẹ̀ o exhibit ẹ̀ but mo overlook ẹ̀ pé bóyá with time ó máa outgrow àwọn ìwà yẹn. But over time mo kọ̀ rí wípé ó ń pọ̀ sí ni. Naturally yẹ téèyàn bá nífẹ̀ẹ́ séèyàn ó máa jó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn àgbà pé obìnrin tí ó bá jowó ọbẹ̀ ò kì í dùn. But ibi tóun bá dé yìí ẹ̀sà ó ti fẹ́ gbẹ̀mí mi. Well, we appreciate that you came with the information. I dùn pé o sọ yẹn. But èmi ń wò pé àbí ìfẹ́ tó ní sí ẹ tó pọ̀ tó bẹ́ẹ̀ ló fi ń jowú tó pọ̀ tó bẹ́ẹ̀ náà àbí honey? Daddy kò ń ṣe owó lọ́rọ̀ tó wà nílẹ̀ ó ti advance. I feel she's just being unnecessarily insecure. Insecure? Lọ́mọ tí wá. Adéṣẹ́wà insecure. Ayọ̀mídé, mo feel pé ó yẹ kó understand ìyàwó ẹ̀. Nǹkan tó ń ṣe iná kò really ṣe ẹ̀bi ẹ̀. Ká sọ pé ó understand ẹ̀ dáadáa ni wàá mọ̀ wípé for her sitting on that wheelchair lójoojúmọ́ ayé could be so frustrating. Ká sọ wípé ẹni tí ò lo ẹsẹ̀ rí tán bí bẹ́ẹ̀ á gbà fọlọ́hun, but ẹni tó ti lo ẹsẹ̀ rí tó jẹ́ pé suddenly kò wá lè lò mọ́ ó lè jẹ́ kó máa misbehave bẹ́ẹ̀, but that shouldn't be an excuse for her to be slapping you, kó dédé máa gbá etí àbí kó máa sọ nǹkan lóye around the house. I think that one alone ó need urgent attention. Nǹkan tó jẹ́ kí n wá rí yín gangan nìyẹn ma. Jerry, let me formally apologize. Me like pé mo gbé ọ̀rọ̀ matrimonial issue mi, I brought it outside. Hey, don't say that here. Níbo ni ìta? Which one is outside? Ṣé bíbá ẹni outside? I'm sorry. Àwọn aláṣà àbíyàwó ẹ̀. Well, honey, maybe àwọn advice ta fún wọn náà lòun náà lò. Truly kò dáa kí ọkọ àbíyàwó kan máa sọ̀rọ̀ wọn fárata but àwa kì í ṣarata because àwa la bíyàwó ẹ̀. And issue tó ti di pé ẹ ti ń violate ara yín domestically ó dáa kí either party kó máa speak out because tíyàn ò bá sọ̀rọ̀ kó má di pé ó la ẹ̀mí lọ. I'm really grateful that you took that bold step to come and talk to us. And I assure you pé èmi àti bàbá ẹ̀ àránṣẹ́ pé and ó máa change. In addition to what Mommy Adeshewa saw, I'm happy. Be rest assured pé wàá rí àyípadà. There's going to be a complete haulage of all of those irritant behavior tí ó ní ẹ̀. It's okay. Honey. So Kiriki, Yeah. Man to man. Okay? All right. Permission to take my leave. Excuse me. Granted. Honey. Yes, ma'am. Yeah. Ayọ̀mídé, jẹ́ ká wá sọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin báyìí. Ọmọ dáadáa ni ẹ́. You are a good boy. Ọjọ́ tí mo ti ya ojú mi tí mo fi rí ẹ báyìí tí Adéṣẹ́wà introduce ẹ sí mo ti mọ̀ pé èèyàn tó dání. Spirit ẹ kọ́ dání. Now, ṣoré mi àti mọ́mí Adéṣẹ́wà tó wù yẹn. Àwa náà ti gbàgbó ìgbà ẹ̀ kọjá. Tiwa gan kò dẹrùn. Ajaku. A máa antagonize ara wa at will ni. Ṣebí mi àti ẹlẹ́lẹ́ ni. How many decades together? You see? So ṣorí nǹkan tó ń go through yìí pẹ̀lú Adéṣẹ́wà teething problems ni tó máa tó ká kúrò. Ṣé o ń gbádùn mi báyìí? Yes, sir. Experience mo fi ń gbà ẹ sọ̀rọ̀ because èmi náà ti gbà mí kọjá rí. Now, Adéṣẹ́wà, ibi mi tí mo béèrè. Mo mọ ọ̀rọ̀ ọmọ tó jẹ́. Mo mọ̀ pé ó ní lọ́wọ́. Okay. But
obìnrin wo ni ò ní lọ́wọ́ a máa ń gbà wọ́n bẹ́ẹ̀ náà ni ìdí tọ́lọ́run fi fi wá ṣe adé orí wọn nìyẹn tá a kì í ṣe ìrù adé orí yẹn ló máa jẹ́ títí ayé ò ní jẹ́rù okay so wàá bá mi manage situation yẹn dáadáa ni to the best of your ability ká lè rí èrè tó dá ń bẹ̀ ṣọ́rọ̀ mi yẹ so ibẹ̀ yẹn ni ìtì máa kọ́ ya ẹ lò ṣé o gbádùn ibẹ̀. Daddy, actually, I really appreciate. Good. Mo kàn feel pé bóyá mo lè rí ọ̀nà tí mo lè fi sọ fún ìyàwó mi pé kò sí bó ṣe fẹ́ wò kó jẹ́ láyé yìí mi ò lè fi sílẹ̀. I mean, she's a part of me that I can't live without. Kókó understand wípé we are in the same ship. Is that we sing together or we sail together? Kókó. I am very ecstatic hearing that from you. Ọ̀rọ̀ gidi ló sọ. But ìwọ náà wàá tún wá ṣe nǹkan kan fún mi. Jà máa wò báyìí. Gbìyànjú kó máa gbé Adéṣẹwà jáde. Yeah, bó ṣe weekend, ó dẹ̀ jẹ́ fortnightly. Máa gbé jáde bó ṣe eatery ní amusement park, cinema. Gbé jáde sórí situation tó wà yẹn. Kò sẹ́ni tó máa wà ń pè yẹn tínú ẹ̀ máa dùn all the time. Àbí bẹ́ẹ̀ yẹn. Ìyẹn kan mú depression wá, frustration, anger. Okay? So tó bá ń gbé jáde lóòrèkóòrè bẹ́ẹ̀ wá rí pé yàtọ̀ máa wà o. Kó má rí pé bóyá àbóhùn wà confined sínú chair yẹn. Ìwọ wá ń gbẹ̀yìn òun cheat léun lórí. Òun ló máa ń farú wà yẹn gbà mí. So tí o bá ti play role tí mo sọ fún ẹ ń sìn wá ráyè padà. Aspect yẹn mo lágbìyànjú. Mo ṣiṣẹ́ lé lórí sá. Ṣiṣẹ́ lé lórí. Daddy, we just need to malo. We have to spend time with you. Very good. Oh, it's all right. Thank you so very much. It's my pleasure. Really appreciate it. Mom, this is what. Hey, you. How are you? How are you? You good? Fine, I'm good. I'm sorry I didn't tell you I was leaving. No problem. I got to my sister when I get home. Sure, I will. But wait, why are you sending me to her? You got one for her? Very soon, I'll come. Are you sure? Hope you're behaving yourself. Okay. See me up to the car. Let's do. Jẹ́ kí mi náà fún yín lẹ́sẹ̀ díẹ̀. Daddy, ẹ má worry, ẹ jẹ́ kí n máa tẹ́ṣẹ̀ gbọ́dọ̀ àbúrò. A máa lọ́rọ̀ àjọsọ ní. Okay, ó yá ẹ máa lọ sọ tí. That's the best thing. I swear. Best step gangan la ṣiṣẹ́ take yẹn. Ilé mi ni mo wà. Èmi ni mo máa choose maid tó wù mí. Kò ń ṣe pé wọ́n máa wá fún mi ní kan tí ò tiẹ̀ ní wọ́ọ̀tẹ̀. Èyí tó sọ yẹn tiẹ̀ wá perfect. Ó yá ẹ jẹ́ àbẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀kọ́ ti dínà. Maybe short today. Yeah, I want today. Okay, look, we want one after the other. Could I make sure pé bó ṣe dé ló ṣe pé wọ́n? Yeah, mo ti sọ fún Musa pé wọ́n ṣe dé, wọ́n ṣe line up yẹn ni kó ṣe korúkọ wọn sílẹ̀. So list yẹn náà mo ṣe ń work pẹ̀lú. Okay, that's fine. All right. So fast. Ọ̀rẹ́ mi ò lẹ́nu pa. Ṣé mo sọ fún ẹ? Láyé social media. Ilé ìwé mi gbà ẹ̀. Pẹ̀lẹ́ ọlọ́jìṣàn. My name is Videmi. I'm from Oshin State and I have my SSC now. Sorry, is that the reason why you are shaking? I'm fine, Mom. No, you are not fine. Babes, go all right. Why are you fidgeting? Kí ló porúkọ yẹn náà? Videmi, Mom. Christian. Yeah. You have been disqualified. Why, Mom? You are too attractive. Is it a crime to look attractive, Mom? What's your own name? Nikiala. Don't you think your clothes is too tight? Not at all, Mom. Just feel good to dress smart. To dress smart. Yes, Jọ̀ọ́ má bínú níjó ni ẹ́. Ben. Mo náà. Ṣọ́rẹ́ ẹni tó bá ti wọ nǹkan tó wọ̀ yìí. Ìjó náà máa fi ń jó. Ṣe choreography ń bí. Ibi òjò lè káfí kò dé kí n ṣe lè pokoli. Audition ọmọ ọ̀dọ̀. Bóyá torí pé a pè ní housemaid. Tó máa gbá ilẹ̀ tó máa fọ abọ́ la fẹ́ ṣe. I know, Ma. No fẹ́ lecture wa. Okay, go ahead.
What's going on? Audition. Audition? Yes, madam, they do audition. Audition for what? Audition for house help. Boss Enko. In the morning I should go. Now, madam, push boss. Okay, sorry. I bring your bag. No, it's fine. Come on. Ìfẹ́, o ní believe pé mi ò rí ìkọ̀kan nínú maid tí àwọn agents ẹ̀ send sí wa. Really? Ládùúrà àwọn ọmọ tí mo bá sá nígbà tí mo dé. I swear. Mo mean it. You know what I think? Èmi feel pé ṣe mọ̀ pé ìyàwó mi ní taste, ó dẹ̀ ní class tó high. So mo fi bóyá standard yín high ni. Bóyá kẹ́ try àti lower a bit ní ìmọ̀ràn tó máa fit in. This is not about standard though. I have to wait till Wednesday. One of my send ẹlòmíì wá bá wa. So mo ń dúró bóyá tó bá send a máa lè check because mi ò tẹ̀ lè tó bá rí àwọn tó mú up gan bó ṣe rí. It's alright, it's fine. It's fine. But if I may ask, kí ló dé tó fi lé bọ́sẹ̀ lọ? Mi ò understand kí ló tí mo ṣe lé bọ́sẹ̀. Yeah. I got tired of her. Mo dẹ̀ ní kó máa lọ. And between, hold on. Kí ni reason tó ṣe ń bi mí pé kí ló tí mo lé bọ́sẹ̀? I mean, kò sí reason mi ni, I was just wondering because ọmọ. You should have a reason. No, sọ fún mi. You didn't seek my consent or jẹ́ kí n mọ̀, o kò dédé lọ́mọ ẹ lọ, o ti jẹ́ kí n wà mi mọ̀ reason mi mọ̀ kan tó ṣe, o kò ní kó máa lọ. So I was just wondering, pé ṣé kí lẹ ṣe? Ayọ̀mí. Yes. O ní reason láti máa béèrè lọ́wọ́ mi pé kí ló tí mo ṣe lé bọ́sẹ̀. Yes, I got tired of her. Mo dẹ̀ ní kó máa lọ. Ó múra bí aṣẹ́wó oníranù oníṣìnà alágbèrè tó fẹ́ gbọ́kọ́. Mo dẹ̀ ní kó máa lọ. Hey, slow down. Don't tell me to slow down, Jare. No, you need to slow down. You have to actually slow down. Èmi ni wọ́n fẹ́ gbọ́kọ́. Ó múra kí ló kọ́ mi pẹ̀lú gbogbo yẹn? Has there ever been a day tó jí lórí bẹ́ẹ̀dì tó bá mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀? Àbọ̀ oríjọ́ tó yẹ pé mo yọ ọwọ́ bìkan mo sọ. Wọ́n jẹ́ kí n gbọ́rọ̀ Jare, má lọ gbẹ́jú fún mi kí ló ṣẹlẹ̀. Jẹ́ kí n gbọ́rọ̀ ọkùnrin kọ́ ni. Ọkùnrin kọ́ ni. Which one is have you ever said? Mélòó lójú mi fẹ́ tó? Ẹ̀yin tẹ́ pé bẹ́ẹ̀ ṣe wáyé ìyàtọ̀ sẹ́run ibi nǹkan tá a bá ti ń lè yín yẹn lè máa bá padà sí tó bá ní don't eat this so ibẹ̀ yẹn gógó lè máa lọ ó sọ fún mi have you ever seen me mo rí ẹ mi ò rí ẹ ìwọ ṣáà má ṣe prevention is better than cure ni mo fi ní kó máa lọ owó lè máa sọ fún mi pé mo ṣe léèyàn lọ dandan ní kí n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kí tó lè ní sọ fún mi náà ọmọ tí ń ṣèrànù ó ti ṣe èmi ní have a good night mo ń pariwo nìyẹn o Ayọ̀mí mo ń pariwo nìyẹn àbí ó ti ń bí wèrè ó ti ń bí etí ò nọ́mà ó ti ń bí etí kan ṣe Ayọ̀mí stand up and talk to me. Okay, are you trying to tell me pé mo ń pariwo? So ọmọ ẹ no important sí ẹ ọmọ ẹ ó important bó ṣe important ju èmi lọ. Look, it's alright, darling. It's okay. It's alright. I'll be fine. Oníjọ̀gbọ̀n. Báwo ni school? Wa, o be ṣe dán orin. Ẹ máa fún mi lele kedo. Gbogbo ẹ̀ náà ni mú wá. And wait, why are you not in school by this time of the day? No, I want meeting. Really? Mommy àti daddy ńkọ́? Mommy wà ní yàrá wọn pẹ̀lú daddy. Okay, bá mi pè wọ́n. Okay, it's miss you. I miss you too, baby. Tẹ́ bá ti lọ kẹ́ pè mí o. Ó fọ́ ni ṣé mo ní rí ẹ kí n tó máa lọ ni? Àmì pé daddy àti mommy jàre. See a buy owó ni any small thing. Adéṣẹwà ọmọ Balola. My darling, my angel. How are you? How are you, darling? You're looking so good. Thank you, mommy. I love you. Daddy. Daddy. How are you? I miss Good you. to see you. Same here. Miss you too. Mommy, obojú yín ṣe ń fine. Oh, really?
Daddy, ẹ rí pé mọ́mì gan young jù mí òun lọ náà ni ó dúpẹ́ lọ́wọ́ mi iṣẹ́ tí mo ṣe ni. Yes, mommy. You're looking very good. Oh, yes. Thank you, Daddy. Mo máa tiẹ̀ láìkí ilé ètò wọ̀ yìí o. Thank you, Daddy. Bí a kì í ra kan fún honey mi. Hey, darling, mi ò mind o, mi ò sára. Thank you, mommy. Thank you, sir. Thank you, mommy. Mímì dà. A ó ti padà sínú mọ́tò. Oh, okay. Ó ti ẹ̀ better bẹ́ẹ̀ now. Daddy. Yes, my baby. Ẹ lè fẹ́ rí mi. Ṣé kò sí? Kò sí. Ó dẹ̀ tún wà. Èmi àti mọ́mí ẹ̀ akọ̀ ń wò ni pé láti ìgbà tí ìwọ àti Ayọ̀mídé tẹ́tí moving sí ọ̀dọ̀ tí ń bẹ̀ yọjú sí wa rárá ìwọ especially. Àbí? Daddy. Yes. A máa ti ríra several times. Àríra. Mi àti ríra náà mo ti wà. Lóòótọ́. Okay, yeah. That's true. That's true. Oh, Daddy ẹ ti ń ṣèrànràn ìgbàgbé ló ṣe mí. Adéṣẹ́wà. Mommy. Wojú mi. Kí ló ṣẹlẹ̀ láàrin wa àti ọkọ ẹ̀? Yes. Sórí bàbá ẹ̀ ló jókòó yìí. Èmi ni mo bí ẹ. Èmi ni mo dẹ̀jẹ̀ lé ẹ lórí. Nǹkan kí nǹkan tó bá ń go through ní matrimonial home ẹ̀. Feel free láti discuss ẹ pẹ̀lú wa. Bá wa sọ̀rọ̀. Kò dẹ̀ sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. And o mọ̀ pé a fẹ́ kí inú ẹ̀ máa dùn all the time ni. Bẹ́ẹ̀ni. Nítorí tí inú ẹ̀ bá ti ń dùn, inú wa náà á máa dùn, ayọ̀ wa máa bọ̀ sí. But mommy, ṣé Ayọ̀mídé wá síbí sọ anything fún yín ni? Kò sí nǹkan kan láàrin mi àti àjà. Sweetheart. Adéṣẹ́wà. Ayọ̀mídé ò wá fẹjọ́ ẹ̀sùn at all, okay? Like your mommy rightly pointed out, ìwọ làkọ́bí wa. And ipò tó wà ń sìn tí wọ́n náà ṣe gbé ẹsẹ̀ lé màmá ẹ̀ ti wà ń bẹ̀ for decades, okay? Both of you are married women. Now, Ayọ̀mídé tó bá tẹ̀ yọjú sí bíbá ilé ẹ̀ náà ló wá. A kò sọ̀rọ̀ náà ni a share ideas and all of that. Òun ní observation kan. Àwa wò pé àwọn nǹkan tí ó point out yẹn wọ́n need urgent attention. Wọ́n láṣẹ ní kò yọjú sí wa. Kò yí pé wàá fẹjọ́ ẹ̀sùn. All right? That's it. Adeniyi. Mommy. Sherry, we want the best for you. Look into my eyes. Àwa òbí rẹ. We are here to help you. Ṣorí kínú ẹ dùn ní wúrí wa. Whatever you're going through, báwa sọ, I dey advise ẹ. At least ó bá mi nínú marriage ni. There's nothing new under the sun. But you talk to me. Daddy. Yes, Mommy. Yes, darling. You can't understand. Because you are not in my position. Mọ nǹkan tí mo ń go through. Mọ bí mo ṣe ń feel. Mọ nǹkan tí mo fẹ́. Kò lè yé yín, Mommy. Ó yé wa jù bẹ́ẹ̀ lọ. And that's why we're here to help you. Adeshawa is not the end of the world. Timi, ẹ rí i pé ọ̀rọ̀ ìyàwó Ayọ̀mídé yìí ó ti kọjá bí careful. Nǹkan tí mo rí ẹ rí o, ọmọ yìí need help. Ọlọ́run. Seriously, alright? I think she really needs help. You guys know what? Initially, mo feel we were jealous, which is normal for every woman. Àwọn àgbà bọ̀ wọ́n ní obìnrin tí ó bá jó ọbẹ̀ òkè dùn. But now I think there's more to it. Nǹkan tí ò yẹ kó fàjà. Ṣé mo kí ọ̀n dédé máa wá reason láti jà? Ó ṣe o, ó ṣe kankan fún o, a kò fẹ́ bá ẹ jà. Ó sú mi o, ó sú mi, mi ò understand. Tí wọ́n mi understand ọmọ òpá.
Ibi tí mi ro gbogbo kíni sí. Oh, funny dear, but I think that's what it is. Ṣé robo easy ni? Kíyàn ní accidents like few months to our wedding. Kó tún kán lẹ́sẹ̀. It's a serious thing. Ṣé ronú débẹ̀ ni? So one náà ni máa fà á, you know, it's like trauma or something. You are right. Èmi náà fi pé ọkọ̀ tó ṣọmọ ẹ̀ nìyẹn o. Because ṣé wà tèmi mọ̀? Ṣé o kì í ṣọmọ bẹ́ẹ̀? Ó wà understanding. O dẹ̀ kí n oh God. Nǹkan tí mò ń go through yẹn yìí guys, ilé ẹ̀kẹ́ máa sọ fún bẹ́ẹ̀ sọ. Do you guys know that at some point, if I close níbi iṣẹ́, àti lọlé máa ń bà mí lẹ́rù? Because definitely ìjà dúró dè mí lé ni. Mo lè délé kó ní pé mo kó yẹ̀pẹ̀ wọlé. Mo lè wọlé kó ní bàtà mi ń pariwo. Mo lè wọlé kó ní mo slam lẹ̀kùn. Ó lè ní mi kírun dáadáa. Is that how you are going to treat me? Àwọn ọkọ tí yẹ kó fa argument, tí yẹ kó fa jà, àwọn ọkọ tí yẹ ká fi ṣeré, mi ò rí irú ẹ̀ ní in this marriage. Ọ̀rẹ́, bí ẹ kò yẹ kó rí doctor ẹ̀. From there, your doctor will help you. She will get a better therapist. What I mean was machine here, I think. That is the best option. Mi ò option tó ju yẹn lọ. Okay, well, báwo la ṣe ń ṣe alẹ́ yìí ni o? It's been a while we had fun together at Ajo Hangout, you know, as friends and partners. Ẹ jẹ́ ká jáde lọ. Ó ti pé lóòótọ́ ní nǹkan tó sọ náà kí ló dé ẹni Friday. Mo bí màá. Ẹ máa ní láti yọ̀ǹda ẹ̀mí. Mi ò lè wà ń ta beyond 8 p.m. Nítorí nǹkan táwọn fa iná nínú. Dúnà Ayọ̀mídé, òun jẹ́ ká mi máa já láti máa rí. Ó tún jẹ́ kí máa rí bẹ́ẹ̀ ni pé kéèjì ni tí o bá ṣe máa rí. James. I love it. Aláìní kan ṣe. Marriage is not anything close to cage. What do something? I know, marriage is the sweetest thing on earth. But nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé ibi tó bá kọjú sẹ́nìkan, ẹ̀yin ló kọ sẹ́lómi. Ọ̀rẹ́, mú fóònù ẹ̀ kò pè àwọ̀ ẹ̀. Sọ fún un nípa ní very important meetings pẹ̀lú àwọn kan ṣe ń bọ̀ láti Abuja and alẹ́ lè yí òun kan. Simple. Tìmí. Ó kí n wá. Pé. Jẹ́ kí n lọ pé máa lọ pé. Ẹ wá pé. Ẹ lọ pé máa pè jẹ́ kí n lọ pé. She's not calling me. Yeah, so. Hello? Babe. Babe. What is the time? What is this? What time is it? Past 11. Past 11. Where are you coming from? The office, of course. I called you now. Most of the time, I need a lot on my desk that I have to attend to. That's all. Should it be? Yeah. You are not coming from the office. Excuse me? You are not coming from the office. I've seen the video. What video? The video you made with Amaka. You were all over her. I saw it. You are a cheat. Haven't I told you not to see that girl again? You said, I'm not worried for me only remo, me only bal anything. Shemo. Show kí ló ń ṣe pẹ̀lú ẹ. Oh, my dao. So pretend for me.
torí pé o mọ condition mi o mọ̀ pé mi ò lẹ́sẹ̀. Just stop and stop it right now. I mean, what is it with you? How many times I saw you so can you listen? Me listen anymore. Why? See, woman. I love you. You are the most beautiful thing to me really like me. Sí obìnrin tó rẹwà tó má ever tó rí rẹ̀ bí mi ò tàbí ò lẹ́sẹ̀ it's a killing word. Okay, kí ni nǹkan tẹ́ni tó lẹ́sẹ̀ méjì ń ṣe tí wọ́n ò lè ṣe tó tiẹ̀ tó lè ṣe better? Babe, I've always told you shouldn't allow disability to cripple your mind and your soul. It is not inability. Don't let it ridicule you. You can't do what every other person can do. You are more pretty than 1,001 women. You are good looking. Awelewa. I mean, kini mo fẹ́ tọ́nà òun ṣe fún mi. Kọ́kọ́ wọn jọ tó bá lè dùn tó bá ti dúró. Ẹ ṣe wá I love you. Thank you, don't worry. Madam was there. My goodness. Now watch it, Funmi. Oh, good Lord. How long has it been? Like forever. How are you? Very well, very well. You look great. Thank you. You don't look bad either. Thank you. Oh my Thank God. you. Well, but you barely switch me padà sí Nigeria. Me not say this in Nigeria. I've been in the States. Oh, interesting. But oh, shit that out. Oh, every social media platform, shut it down. There was no way I could reach you. You're nearly impossible to get. Well, it's a good time to start over, don't you think? Well, not bad. So, Okay, funny. Well, I'm not married. One of the reasons why I'm in Nigeria is just so. Booyah Moroccan, give me. That's enough. My bad. This is my wife. Perfect, gorgeous. I said it's enough! Excuse me. How dare you? Ayomide! Hold on. Jọ sọ fún mi kí ni gbogbo pálapàla iná. O tún wá fún mi ní regard pé mo jókòó. Ó ń fi mí bá obìnrin. Kí ni kan bí onídọ̀tí ó fi mí bá sọ̀rọ̀? Are you mad? Imagine ó sọ fún mi pé kí n má pariwo. Are you mad? Are you crazy? Imagine! Ó tún dúró sọ̀rọ̀ mi. Get out! Àyà máa kú ẹ o. Kí ló ṣe àwọn tó ń record ṣe ìyàwó rẹ̀ mọ́ tilẹ̀ ni? Stupid alone ni. Àbò imagine eléyìí record. Ẹ fẹ́ lọ gbé sórí social media bí? Wo bó ṣe rí gùdù pé òwò ṣì bí ọbọ̀ ọpọlọ.
traffic gbogbo ìlú yìí tiẹ̀ ti sún mi. Ṣé ìwọ ló ń drive tó ń sọ pé ó ti pọ̀ jù? Torí mi kọ́ mo jókòó sẹ́gbẹ̀ẹ́. O ti sọ mí di driver kúṣẹ́ o. Kí lélẹ̀? Kí ni? Ellen, o ní láti rí nǹkan tí mo wà. Kí ni mo máa ń nù ẹ̀ wá? Park, kọ́kọ́ park now, you need to see this. A ní kò páàkì. Má jẹ́ kí n jáàmù, ó ti fẹ́ gbá mi látẹ̀yìn, kí ló ṣẹlẹ̀? A ní park. Ó ti páàkì, máa ní sùúrù. Kí ni? Kí ni ṣe wà tún ṣe gbogbo lè fún báyìí? Ilé ti pọ̀ jù. Kó mọ̀ tẹ̀lé jẹ́ pé ọkọ ẹ̀ ti ń bínú. Àbí kí ló ti ń ṣe iṣẹ́ wà yìí gan? Màá pè I have to call her. Wọ́n ṣàlàyé nǹkan tó rí tó fẹ́ ṣe gbogbo ilé. Ṣé wọ́n ní kó bá wa o? Can you imagine iṣẹ́ wà? Ọmọ yìí ò kí ń gbọ́n. Tí ẹni sùn jẹ́ kó gbé náà. Ṣé wàá gbé call mi? I can't do this anymore. How to kọjá agbára mi? It's beyond me. I can't. You can't do what? No, tell me. You can't do what? Ó ń ṣeré. Ó ń ṣe àwàdà. Because ó mọ̀ dájúdájú pé ọ̀rẹ́ mi àti ẹ̀ for better or worse. Yes. You're going nowhere. Adija, but you have changed. This is not the same woman I fell in love with 2 years ago. I severally mo sọ fún ẹ, mo tẹ̀ wọ́n létí. Má jẹ́ kí situation go cripple mind ẹ. Where are you? Where is the Adeshewa that lost me? Where is the Adeshewa that cannot stand? They cannot hurt me. Where is the Adeshewa? Where have you gone? Just so Funmi, is that the reason why you're shouting? Why won't I shout? I'm losing it. You can't lose it. Èmi àti ẹ mọ̀ pé o lè lose it. Ṣebí ìwọ náà nìyẹn. Àjàlá ta nù ẹ. Àbí ìwọ kọ́ ló fi mí sí position tí mo wà. No, èmi kọ́. Má ti ẹ̀ṣẹ̀ tí kì í ṣe tèmi mọ́ mi lọ́rùn. Àìní sùúrù wàdùwàdù àti àfẹ́rẹ́ ẹni lọ́kàn balẹ̀ ló fi ẹ̀ sí. Nǹkan tó bá ní sùúrù jọ tá à ń sọ yìí tó ṣe wàdùwàdù òun níwà mi tó wà ẹ́. Èmi kọ́. Yeah, thank you. Oh, hi. How good job, Meta. So okay. Okay. More life. Fine. Sorry to disturb you. Mo ti mo ṣe rí mọ́tò yẹn mo mọ̀ pé ìwọ náà ni. Actually, please, mo ti lost contact pẹ̀lú and I need your contact. Please, we need to talk. See, babe, look. Me hold anything against that. Whatever happened in the past stays in the past. I'm not holding anything against you. Or Jekyll law, I mean, let's not drag the issue again. Like, I know. We just need to talk, please. Just good. We just need to talk, please. What are we talking about? There's nothing to talk about actually. I know, I'm begging you. It's about 1 sec, darling. One sec. Thank you. But actually, you know. Alright. You look good though. You can come in. Thank you. Alright. Alright, be safe. Sorry. Carefully move. Ayọ̀mídé ta nìyẹn. Come on, Chibi. Being pay ex me most of my then my ex way back home, you know. She saw the car and then she just said to say I ex way back. She saw Take the it car. easy, Benny. Ṣó ya wèrè ni. Calm down. Ṣó ṣe èrè ni. Don't tell me to calm down, Jade. Jẹ́ kí n sọ̀rọ̀. Nisu. Olórí burúkú ex wo ń mọ̀ pé wọ́n wúlò fún. Ní kò dúró in the first place. Ó wá lọ. Mo sọ nǹkan tó separate wa fún ẹ náà. Ibo mo ní mo ká ọkùnrin mọ́ọ̀dù ẹ̀ tó ń bá lájọṣepọ̀. Sọ fún mi kí ló separate. And I told you pé ó ti abort about. Shut up! Abeg. But why are you always like this now? Why am I always like it? Mo ṣe bí wèrè. Ex mi ni. Mo ṣe bí ẹni tó ti ya wèrè àbí. Mo kà pẹ̀lú ọkùnrin adé separate. Oníkálùkù ti bá tiẹ̀ lọ. Mo ṣe bí ẹni tí ò normal. You need to calm down. You are driving. Nǹkan tó ń try láti sọ fún mi nìyẹn. Okay, ṣé wàá park and drive? Mi ò park ojú mi rí iná mo mọ̀ nǹkan tí mò ń ṣe. Calm down. Woman, calm down. Don't tell me calm down. Once they be always they be. Kò sí nǹkan tó jẹ́. Ó bá mi sọ kí ni. Òun náà ó ń ṣe sexy wèrè ẹni tó yẹ pé ọyìn tẹ kí n wá bí mo ṣe máa wá view sí petrol kí n dálé wèrè lórí kí n ṣáná sí. Má bínú, I'm sorry. Just focus on what you want. What if I tell you I don't want to focus again, sir? Adéṣẹ́wà iṣu oníyá ẹ lò. Ayémẹ́kì, èwo Adéṣẹ́wà ìwà wèrè wo? Jẹ́ kí n gbọ́rọ̀ jàre ọkùnrin. Bimbo, look, I moved on.
we will not move on. I mean, Lefi forever, Mafi, let's just come and gone. As a matter of fact, I mean, I need to come more in the past. So, Jekonika look face forward, Kamalo. Ayo, oh love me gone. See, multi change. I'm telling you the real fact. No. And you need me now. Momo. Only she mistake. Fine. Mistake what? But continue ba ṣe lẹ́ẹ̀kan tó ṣe lẹ́ẹ̀mejì ni mistake now. Mistake ni pé ó padà lọ bá ex ẹ̀. One. Ìyẹn ò tó ẹ. Wọ́n de pé òun lóyún fún. And terminate oyún kì í ṣe kan kì í ṣe méjì. That wasn't a mistake. Ayo, I'm a changed person now. I'm a better person now. See, gbogbo wa pálapàla tí mo ń gbà mo ti fi sílẹ̀. Oh, change. Oropo change ni. Tó bá change ò ní parọ́ fún mi now. You told me we were coming to discuss something important pẹ̀lú mi. Now, David tons of us ní harass mi ó ń ṣe kíni. Tó bá jẹ́ pé ó sọ pé nǹkan báyìí ló ń bá bọ̀ ní mi ní jẹ́ kó wá. Ó kó parọ́ fún mi. Amoruva, gbogbo nǹkan tó ń ṣe yà ní dẹ̀. Èmi ti níyàwó tèmi now. I'm done. But ìyàwó tó ń pariwo ẹ̀ tí ṣe ìyàwó ẹ̀ tí ṣe kọ̀ọ̀kan náà you guys are still seeing each other just like that. We're getting wedded in 3 months. Call off wedding here now. No way. No, listen. See, I'm ready to You do need to anything. stop this. No. Ayọ̀mídé. Ẹ̀yin ọkùnrin ò máa lọ́rùn o. Babe, it's not what you think. Shut up! Ayọ̀mídé dákẹ́. Èmi kan mo ti ráyè tí mo bẹ̀rù jọ excuse me. Adéṣẹ́wà. Kò sẹ́ni tó máa gba ilé yìí lọ́wọ́ mi. Ibi báyìí ni màá jókòó sí. That was how you lost your leg. Àìní sùúrù ẹ̀. Ó fi ara balẹ̀. Ìgbónára ló fi drive lọ́jọ́ yẹn. Òun ló result sí fatal accident tó fi ẹ́ sí condition tó wà. I mean, just be patient. I don't understand. Ayọ̀mí, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. It is because you don't understand how I feel. Báwo ló ṣe rò pé mo ṣe máa feel pé mo wà ní condition tí mo wà yìí? Mi ò lè dá àkọ́kọ́ ṣe fúnra mi. Tí mo bá fẹ́ gbégbá wọn má bá mi gbé ní. Tí mo bá fẹ́ gbé àwo wọn má bá mi gbé ní. Mo dẹ̀ fọkùnrin tó rẹwà. Ìwọ lílé òun jáde every day. Mi ò mọ nǹkan tó ń ṣe níta. Obìnrin dúdú máa rí ẹ, ó máa trip, pupa máa rí ẹ. Tó bá fẹ́ ṣe gan, ó máa ṣe sí ẹ. Ìjọ́ wo gan ni mo ti dìde dúró torí shape mi last? Ojú kan ni mo wà bí adágún omi. Tá bá tún fẹ́ ṣeré, ó máa gbé mi látòrí wíìchì, ó máa gbé mi bọ́ sórí bẹ́ẹ̀dì mi. Tó bá tún bá mi ṣeré ní ojú kan ni mo máa wà. Tell me. Adéṣẹ́wà. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú gbogbo nǹkan tó kà sílẹ̀. Mi ò ever fi ọjọ́ kan báyìí cheat on you. Gbogbo nǹkan tó ń pè látẹ̀ńṣọ̀n, àdúrótì, ìfinilọ́kànbalẹ̀ tí ọkùnrin ń fún obìnrin ni mo fún ẹ. I feel like I think I need a break from this marriage. I don't get it. No, come again. Kò yé mi nǹkan tó ń sọ. Adéṣẹ́wà, I want a break. You can't! Ayọ̀mídé, you must be joking. Ó ń ṣe eré ni. Out of what? Oh, lè fi mí síbi tí mo wà. Oh, lè jẹ́ kí n dúró sójú kan. Kò wá rò pé wọ́n lọ máa enjoy life. It is not possible. It is not possible. You can't! John, I love you. I love you more.
Doctor, how is it? Ẹ ṣáà jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. We have been able to stabilize him. But I mean, he's in coma right now. Sir? Right, yes, he's in coma right now. But ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà pé k'Ọlọ́run bá wa dá wọn padà. Àdúrà ni kẹ́ jẹ́ ká máa gbà. Doctor, can we just see him? Tí àwọn nurses bá ti move wọn sínú ward, I'll instruct them to tell you kó jẹ́ kẹ́ mọ̀ so you can see. Thank you so much. Oh no, kò tọ́pẹ́ o. Ṣé rí Ọlọ́run ni kẹ́ jẹ́ ká máa dúpẹ́ fún. Because mo nígbàgbọ́ pé Ọlọ́run lẹ́mí wọn lò ní. Because a lot of people ló ti wà nírú position tó wà yẹn tó ṣe pé ẹ̀mí wọn lọ sí. Right, and like I said, he lost a lot of blood. And nǹkan tí mo kàn ṣàfẹ́ kẹ́ jẹ́ ká máa ṣe ni pé ká máa gbàdúrà sọ́lọ́run k'Ọlọ́run bá wa mú wọn padà. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan nípa Ọlọ́run ká máa fọpẹ́ fún. Wọ́n fẹ́ kí mo wípé tá a bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ká máa dúpẹ́ lọ́wọ́ tẹ̀yin náà. Torí tí kò bá ń ṣe ẹ̀yin náà, wọ́n ṣe kò tá à ń sọ ẹ̀lẹ́wọ̀n máa sọ. Like I said, ẹ ṣáà jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Okay, so if you would excuse me now, I'll see you later. I have a lot of patients to attend to. Koma. Hey guys, kí la máa ṣe báyìí? Koma. What's going on hospital? Inú ẹ̀ ò dùn láti rí mi ni. Ayọ̀mídé, I'm the happiest woman on earth right now. Inú mi dùn láti rí ẹ. Ayọ̀mídé, I'm sorry. Mo mọ̀ pé o lè dédé ṣe nǹkan tó máa hurt mi. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ gidigidi gan. Kò dẹ̀ sí obìnrin kankan tó máa gba ìfẹ́ ẹ lọ́kàn mi. Ayọ̀mídé, I love you so much. Ayọ̀mídé. I'm sorry for everything. You mean nothing. I lost humanity the day I lost my legs. I'm sorry. One of the major reasons I'm treating you this way is because I don't want to lose you. I just don't know why I'm being bitter over little things. You're not losing me. It is my situation that turned me to a bitter person. I'm sorry. I perfectly understand what you're going through. Okay. I'm sorry. Èmi náà ní fault nínú nǹkan tó ṣẹlẹ̀. How to have known you needed therapy? I'm sorry. Kò sẹ́ni tó máa ní accident tó máa come out disabled tó ṣe máa ní able mind. I'm sorry. Nobody tó máa gba place in my house. Kò ṣe mí náà. Ayọ̀mí, wọ́n náà wò mí. Mimi, take a good look at me. You're pretty. Wò mí, you're standing. Tí mo bá fẹ́ jẹun, ẹ máa tì mí lọ dining ní. Don't. Tí mo bá fẹ́ wẹ̀, ẹ máa gbé mi ní. Tí mo bá jáde, ẹ máa gbé mi sínú mọ́tò, ẹ máa gbé mi sọ̀kalẹ̀ ní. Adéṣẹ́wà. Mo dé mo ro ọkọ̀ tí mo fẹ́. Mi ò fẹ́ kó gbà mọ́ mi lọ́wọ́ tó bá lọ bá wọn máa wá bá ẹ. Ìfẹ́ tí mo ní sí ẹ ni ò jẹ́ kí ìfẹ́ fi sílẹ̀ fún mi kankan. I'm sorry. I'm sorry. It's alright. It's alright. I got you. It's alright. I'm sorry. I'm sorry, I'm not doing that thing again. Ìfẹ́ Ayọ̀mí. Torí emergency kan tó wà nílẹ̀ ni mo ṣe dúró bóyá kí n ti lọ. There's one man in the emergency room actually. Okay. He's in coma. Oh, and then that's the serious. Neurological deficit is still remaining. Oh, no, still that's there. serious. So, I mean, I don't know. I don't know what you can do, but just ensure that, please, you take. That's not a problem. I'll check up on him till he settle down. Listen. That reminds me. Woman ni alágídí yẹn ńkọ́? Ṣé ti discharge? See, woman. But nobody wala to family go to the go mo discharge. Woman ní ṣùgbọ́n. Woman mo ti discharge. I think perfectly understand the problem. All is well. But then money láti tètè
attend sí issue kan. In fact, in that day, I will tell you more about it. No problem, no problem. I just need to run along. It must have been a very busy day for you. Very busy. My regards to your family. I trust you, Dr. Sir. No problem, no Take problem. care. Thank you. Doctor, please. Yes. Don't fẹ́ ká bá mi worry me Ayọ̀mídé. Where? Yeah, I think something is wrong. Job. Okay. No, don't worry. I'll come after. Thank you. Don't worry. Just be careful, please. Babe, jẹ́ kí n tètè wá máa lọ. Lọ síbò. Where are you going to? No, our bedroom. She must be resting room 1 year. So, but can no rest in the bedroom. Okay. Alright. Or do you want me to join you? No. Where's Mimi? Mimi. Yes, sir. Please come and sit near me. Like, if I could rest. Mimi, just a sec. Just a sec. Yeah, there. Sorry. Mimi. Sir. Mo fẹ́ kó bá mi take care ìyàwó mi. Mo fẹ́ kó bá mi dúró tì kó máa wò. Iṣẹ́ mi ni sir, máa ṣe má worry. Fine, please. All right, sir. Okay. Adéṣẹ́wà. Ṣẹ́wà mi. Ayọ̀mí. I want to tell you, I love you. I love you now and forever. Kò sí nǹkan kan tó lè yọ ìfẹ́ kúrò lọ́kàn mi. I love you more. But ìfẹ́ kí ló tó ń sunkún? You are crying. I'm not. You are crying. Inú mi dùn. You know, mo kàn rò títí wípé ó ṣe jẹ́ mi lọ́lọ́run fún ní arẹwà bí ti láti ṣe adé orí ẹ̀. Inú mi dùn wípé ìwọ ni ìdùnnú mi. I love you. I love you forever. I love you. That reminds me, I won't give to today. Ayọ̀mídé dé today. Èmi gan náà wọ́n dà pé kí ló lè ṣẹlẹ̀ tí wọ́n ti dé. Joe, try number one. What is going on? Ó yẹ kó ti dé now. Yeah. Okay. Yeah, pé wọ́n. Látàrọ tó gbé kọlẹ̀. Wo Mímì ló ń pè mí, mo dẹ̀ ṣọ́ pé Adéṣẹ́wà ló ní kó pè. Orin ìgbọ̀n píkẹ̀ lò. Orin kò píkẹ̀. Fún mi ní phone. Jẹ́ kí n try second number. All right. Mo ti ẹ̀ mọ̀ wọ́n ní second number ṣá. It's a ring. Ṣóun fún nìyẹn ni tí ẹ gbé she'll be worried now gbé. Hello, gifts. I'm sorry. We tried our best. But we lost it. Yeah!
Ayọ̀mídé. Lọ bá mi wá Ayọ̀mídé. Mimi. Mimi wá Ayọ̀mídé wá. Lọ wo bedroom. Ayọ̀mídé. Ayọ̀mídé. Gift. Tell the doctor kò sí ọkọ tó ṣọkọ mi. Ọkọ mi wà nílé báyìí. Ó wà pẹ̀lú mi. Ayọ̀mídé, come downstairs, come and talk to me. Ayọ̀mídé, come and talk to doctor, come and talk to Gift, come and talk to everybody. Ayọ̀mídé. Mimi. Oh, shake it. Tèmítà, ọkọ mi o, mo kú o, iná jó mi. Ayọ̀mídé. Ó mà ti pé oṣù kan tí ọmọ mi Adéṣẹ́wà tí ó kó mọ́. That's correct. Tí ó dẹ̀ ti jáde. And gbogbo ìgbà tí mo bá wá sí hospital mo ní pé kí n máa sọ̀rọ̀ sí létí. Bóyá bí bá ṣe ń sọ̀rọ̀ sí létí ẹ̀ ló máa tají. Bó kò tají. Will she come out of it? Yes, she will come out of it. When? She will come out of it. I every day now I say necessary procedures were lórí ẹ̀, and I believe she'll come out of it. But in all of this, I have a news for you. There's a development. Oh. There is a development. What kind of development? Nígbà tá a ṣe àwọn regular checks what we do every time from time to time, we discovered that she's 8 weeks gone. Gone? Yes. Gone, she's 8 weeks pregnant. Pregnant? Yes, 8 weeks pregnant. Right. Sorry, who is pregnant here? Adeshewa. This is amazing. Pregnant. Is this supposed to be good news or what? Some sort of good news, if you ask me.